Ọdaju níjọba APC pẹ̀lú bí wọ́n ṣe tún fowó kówó epo PDP ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti bu ẹnu àtẹ́ lu bí owó jálá epo bẹntiróòlù kan tún ṣe gbẹnu sókè láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira sí ẹgbẹ̀ta náírà lé díẹ̀ báyìí 617 naira tí ìjọba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sì buwọ́ lu irú nǹkan burúkú bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde kan tí alukoro àpapọ̀ fún ẹgbẹ́ PDP Débọ̀ Ológun Àgbà fi léde lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù keje ọdún yìí ni ẹgbẹ́ yìí ti júwe ìgbésẹ̀ tí ìjọba APC gbé gẹ́gẹ́ bí ìwà ọ̀dájú, ìwà ìkà àti àìláàánú gbogbo ọmọ Nàìjíríà lójú. Ẹgbẹ́ náà wòye pé bí jálá epo kan ṣe gbówó lórí sí kàn tún kó bá okòòwò orílẹ̀-èdè Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ ni tí yóò sì tún máa bàjẹ́ sí i lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba yìí, èyí tó lè mú kí rògbòdìyàn ńlá ṣẹlẹ̀ sí Nàìjíríà tí a kò bá kọ̀ ọ́. Àtẹ̀jáde ọ̀hún sọ pé ó ṣeni láàánú pé dípò kíjọba tó wà lóde yìí máa wá bí ìgbéga yóò ṣe máa bá ètò ọrọ̀ ajé ilẹ̀ wa, níṣe ni wọ́n tún ń dákún òṣì àti ìṣẹ́ tó ti ń ṣẹ́ wa tẹ́lẹ̀, kí wọ́n wá pa ojúṣe tí òfin orílẹ̀-èdè yìí là kalẹ̀ fún wọn tì. Ẹgbẹ́ yìí tún bu ẹnu àtẹ́ lu bí owó náírà ṣe jálulẹ̀ gbì bí àpò ìlùbọ́, tí àwọn onílé iṣẹ́ àti olókoòwò gbogbo sì tilẹ̀kùn ilé iṣẹ́ wọn látàrí àìrówó ṣòwò mọ́, tí gbogbo aráàlú kò rí oúnjẹ jẹ mọ́, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọn kò níṣẹ́ lọ́wọ́ mọ́, tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí kò lè dá oúnjẹ tàbí oògùn rà látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lórí lọ́jà. À ń kojú gbogbo ìṣòro lórílẹ̀-èdè wa nítorí pé ìjọba APC ti fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ pẹ̀lú ìwà ìbàjẹ́ tó kún ọwọ́ wọn, ìwà ọ̀dájú, àdánìkanjẹ àti àìlágbára láti lè mójútó ètò ọrọ̀ ajé Nàìjíríà. Ká sọ tòótọ́, kì í ṣe nǹkan táwọn ọmọ Nàìjíríà ń retí leléyìí lẹ́yìn ìjọba rádaràda APC tí Buhari fi ọdún 7 ṣe. Ọ̀rọ̀ wá di òtòkò rókòdókò tá a wá ń tinú ìyà àti ìpọ́njú kan bọ́ sí òmíràn láì sí àfojúsùn kankan pé yóò padà dáa. Ẹgbẹ́ wa kọ̀yìn sí ọ̀wọ́n gógó epo, kò sí àwíjàre kankan tí wọ́n lè fi gbé e lẹ́yìn torí pé owó epo gan ló ń darí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa. Pẹ̀lú yíyọ owó ìrànwọ́ epo, ẹgbẹ́ òṣèlú PDP dúró lórí pé jálá epo kan kò gbọdọ̀ ju 150 náírà lọ 150 naira. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.